a rí ogunlọ́gọ̀ àwọn ará àdúgbò kókà ní Ogudu tí wọ́n jáde a sì rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé tó wà náà ni wọ́n ti wó. Kí ló ṣẹlẹ̀ mà? A kò dédé rí wọn ó ti tó 40 years tá ti wà ládùúgbò yìí. Ó dorí kejì tó máa fọ́lé wa ládùúgbò yìí wọ́n ò ní fún wa ní nọ́tìsì, wọ́n kàn máa dédé ni wọ́n máa gbé katapila wa, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wó ilé wa láì sọ fún wa tẹ́lẹ̀ báwọn ń bọ̀. Wọ́n máa dé wá wọlé wọ́n gbogbo ọjà tí mò ń tà ògì tí mò ń tà gbogbo ẹ̀ náà dànù. Owó mi wọ́n tún kówó mi lọ́nu ilé lánàá tó wá wọ́n àdé bá sọ nǹkan kan tẹ́lẹ̀ wọ́n fún wa ní nọ́tìsì báwọn ń bọ̀ àwọlé. Ó dorí kejì láti 40 years tá ti wà ládùúgbò yìí tá ti ń sọ́fà. Wọ́n wá ní àwa lówó tálíkà wọ́n wá ní wá lára ládùúgbò yìí. Ẹ bá wa gbà wá lọ́wọ́ wọn o, ẹ gbà wá lọ́wọ́ wọn o, ìjọba ẹ gbà wá o, ẹ gbà wá o. Àmọ́ nǹkan tá a ṣe fún wọn Coca Street o, kì í ṣe Coca nìkan ló wà ní Nàìjíríà o, ẹ gbà wá o. Coca wòrò ní tọ̀dọ̀ yín, mo ní Coca wòrò ní tọ̀dọ̀ yín. Owóró Coca tó wòrò ní o, ìjọba gbà wá lọ́wọ́ wọn o, kó gbà wá lọ́wọ́ àwọn tó fọwọ́ lágbà wá lójú o. Kí lẹ fẹ́ sọ fún gómìnà wa lẹ́kọ̀ọ́? Gómìnà wa lẹ́kọ̀ọ́ kí lẹ fẹ́ sọ fún nípa nǹkan tó ṣẹlẹ̀? Wọ́n gbà wá lọ́wọ́ àwọn tó wá ń fọ́lé wa lójoojúmọ́ yìí ni o, lọ́wọ́ àwọn tó ní wá lára àmọ́ wọ́n rí o, wọn ò dẹ̀ fún wa ní nọ́tìsì pé bóyá kìíní kan o, wọ́n kàn wá ń fọ́lé wa lójoojúmọ́ ni o. Ó dorí kejì lọ́dún yìí tó wá ń fọ́lé wọn ò fún wa ní nọ́tìsì kankan. Orúkọ yín lẹ́ẹ̀kan sí ma? Deborah Abayomi. Sorry, can you meet me? I'm Mr. Frank. This place is where? This is Coca Road, Ogudu, Lagos. So we have seen a lot of people out and a lot of houses demolished. What happened? What really happened here? What really happened is that precisely on the 26th of March 2025, I came back from work to come and make my house marked by Lagos State Building Control Agency. I asked them what they are doing. I asked from them, they said we should come to their office at Koshofe, precisely from Koshofe office. And on the 27th of March, we went to Koshofe office to go and inquire why did they mark our building. We were told to go and bring our building permit, that all they need is our building permit. And they give us some time to go and get the permit. So, to my surprise, yesterday on the 29th of March 2025, I was called from my office that my house is being demolished. And behold, before I could go home, all my properties, the house that I put the properties inside, they broke everything with the properties inside. And to my knowledge, Lagos State Building Control Agency was created after this house has been built. This house has been built for over 20 years ago. And they are now requesting for permit now. So my own little knowledge of this thing, Lagos State Building Control Agency, I've never seen them demolish house anywhere in Lagos. I think this is my first time of seeing it. And they now come, to my surprise, they came with a team of mobile policemen. They came with a car vehicle without no number. All I can remember is that car vehicle was written 051. That is only what you can see on the car vehicle. All their names, all their badges was covered. The people that were their boys was, they all masked. They are all masked, so you cannot identify anybody. And the most funny of it that they started the demolition around 5 o'clock in the evening. They started the demolition around 5 o'clock in the evening. And even all efforts that we have been pleading, okay, even we that have paper, let's show you your paper. They never listen to anybody. All they just want to do is to break your house and move on to the next house. And as I'm telling you now, over 50 houses have been demolished in this street alone. Over 100 houses. Even some of them pulled down to the ground, have been demolished. And people load outside. People slept outside throughout here today. We could not sleep. See ya. So what is your request now? What is your request? My request is that government should look into this. I've not seen the government agency that work on Saturday, and the whole operation was planned because today, tomorrow and next tomorrow is public holiday. The whole operation was planned in order to accomplish their aim without any resistance. So government should look into this, find out the people that are behind it, because I don't believe that this agency, they are just using government name. I'm suspecting land grabbers on this case. So government should please, as a matter of urgency, look into this case and let the justice be done. That is
Thank you. About 3 days ago, precisely on the 26th of this same month, to mark some buildings. So just 3 days after, we just saw them coming They back the building requesting for building They permit. just mark No, are requesting for building permit. permit. For building permit. That is what they told us when they were marking the house. On the 26th, they were here on the 26th. Yeah, on 26th. They were here to requesting for building permit. And they did not give us time to act. The next thing is that they brought in caterpillar and some boys who demolished. You can see, I don't need to tell you. Every other house is condemned. Demolished. So which area is this, sir? This is Coca. Where? Coca Where? Road. Shall we, with what happened now, what is your request to the government? What do you want the government to do? It's nothing but one thing. They should leave us alone. It's not the first time, it's not the second time. We've been suffering all these things. After this now, we go to Oba's case. Oba is this one is this. Every other person is disturbing this place. Is it the only place? If they want to collect this land, let them open up and tell us this land is not, but it is our land. The reason is because the owner of this place is Coca, and he has the global CEO of O. And there's no need for any. We have been to court. Personally, I've been to court not once but twice, and there's no reason for any. Even Lagos state government has no right to enter here to take any land. Go to your map and go and see whether this land is under government acquisition. It's not. So sir, those who came on yesterday, do you see any form of identification on them? They planned it. Let me put it straight. They planned it. Yesterday was Saturday. And there's no reason, no ministry that works on Saturday. I want you to know this. No ministry works on Saturday. So they can't tell us they came from ministry. There's none of the single police. None of them has All badge. of them had their badge covered. Even the vehicles, no number. They came So with Black Maria instead of their own. What it means is that it is illegal. Sorry, your name once more. Chief Okoye, Smart, VU. Coca Estate ní Ogudu àwọn náà ni ẹ̀ ń wò yìí tí wọ́n jáde ní ogúnlógún tí wọ́n jáde ní ọgbọ̀nlọ́gbọ̀n ẹ máa wò pé kí ló sọ tó jáde láàárọ̀ yìí ní ọjọ́ àìkú Sunday ọjọ́ àìkú Sunday òun náà ni àwọn èèyàn jáde báyìí tí wọ́n sọ pé àwọn kan láti Building Control Agency àwọn náà ni wọ́n á wó ilé àwọn ẹ̀yin náà wo aráalé tí wọ́n wó òun náà ni ẹ̀ ń wò yìí aráalé tí wọ́n wó náà ni ẹ̀ ń wò yìí ó fẹ́ dàbí pé ogbolé tó wà ní àdúgbò náà ni àwọn èèyàn náà ti wó tán a máa gbé fún alẹ́ ọ̀kọ̀ọ̀kan lẹ́yìn kẹ́ máa wo ibi tí àwọn tí wọ́n pè ní Lagos Building Control ibi tí wọ́n ti wá wó ilé àwọn èèyàn náà lẹ́rìí tí wọ́n dúró yìí tó yẹ pé wọ́n sọ ogun wọn di aláìnílé lórí lójijì wọ́n dẹ̀ ní nǹkan tó wá sọ fáwọn náà ni kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ tí wọ́n sọ pé àwọn fẹ́ wá ṣerú kan báyìí lójijì náà ló sì jẹ́ fún gbogbo wọn àwọn lẹ́rìí tí wọ́n jáde tí gbogbo wọn àwọn tó yẹ pé wọ́n nílé lórí lójijì wọ́n á sọ wọ́n di ẹni tí ò nílé wọ́n tẹ̀ ní wọ́n sọ fáwọn pé lójijì ni wọ́n wá wọ́n lè sọ pé láti Lagos State Building Control náà ni wọ́n ti wá náà lè káwọn èèyàn jáde báyìí pé irú nǹkan báyìí àwọn ò rí rí ní ayé àwọn àgbé àwọn ilé tí wọ́n ti wó àgbé gbogbo yín ẹ lè wo ọṣẹ tí àwọn èèyàn náà ti ṣe tó yẹ pé ìjọba ìpínlẹ̀ Èkó náà ni ó rí wọn a nígbàgbọ́ pé fọ́nrán yìí máa dọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó láì pé kò sí ìjọba náà àwọn tó bá ṣe kí ìjọba bá wọn wá ojútùú sí nítorí pé lára àwọn ilé tí wọ́n wó náà ni so à ń mú àwọn ilé yẹn lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀rí ọ̀sẹ̀ tí àwọn èèyàn náà ṣe wọ́n ní wọ́n sọ fáwọn tẹ́lẹ̀ pé lóòjì ni wọ́n wá ẹ bẹ̀rẹ̀ sí ń wó ilé mọ́ àwọn lórí ẹjá ìjọ rìnrìn àjò kí ẹ wo iṣẹ́ tí àwọn tó wá wọlé náà tí wọ́n ṣe ṣe òun náà ni ẹ̀ ń wò ibi kan ní báyìí ibi kan ní so ibi kan náà ní àràlé tí wọ́n wó náà ní ìkan náà ni ẹ̀ ń wò ẹni táwọn èèyàn dúró gangan ẹni tó nílé lórí ní àná níjẹta ó wá di ẹni tí wọ́n ti wọlé mọ́ lórí ilé kan náà ni ẹ̀ ń wò ilé kan lẹ̀ ń wò so ẹ jẹ́ ká jọ rìnrìn àjò kẹ́ ká wo iṣẹ́ tí àwọn èèyàn náà ṣe gẹ́gẹ́ mo sọ fún yín nǹkan tó fáwọn ni pé àwọn láti ọ̀dọ̀ iléeṣẹ́ tó ń rí sí bí a ṣe ń kọ́lé ìyẹn Lagos State Building Control pé wọ́n níbẹ̀ ni àwọn ti wá tí wọ́n lè gbé caterpillar tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wọlé àwọn ilé àwọn lórí sára lé tí wọ́n wó náà rèé
ara ilé tí wọ́n wó òun náà ni ẹ̀ ń wò yìí. So ilé kan náà tún ní ara ilé tí àwọn tí wọ́n sọ pé àwọn wá láti iléeṣẹ́ tó ń rí sí ilé ìyẹn Lagos State Building Control. So òun náà ni ẹ̀ ń wò yìí. Àwọn ilé náà ni àwọn ilé náà ni ẹ̀ ń wò yìí. Náà tí wọ́n bàjẹ́ òun náà ni ẹ tún wò yìí. Odidi ilé ni ó ti kanlẹ̀ báyìí. So wọ́n náà ọpọlọdọ àwọn Lagos State Building Control pé àwọn náà ni wọ́n wá tí wọ́n dẹ̀ wọ àdúgbò tó bẹ̀rẹ̀ sí ń fọ́ ilé àwọn onílé. Ẹ̀mí fúnlẹ̀ kan pé àjọ gbéra rìn àjò kọjọ́ Wednesday ni wọ́n wá, ọjọ́ Saturday yẹn àná òun náà ni wọ́n wá fọ́ àwọn ilé. Ẹ jẹ́ ká tún jọ wo àwọn ilé tí àwọn ẹni fọwọ́ kàn. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State Building Control pé àwọn ni wọ́n rán àwọn láti wá wó àwọn ilé náà. Àwọn sọ náà ni pé ìbò náà fẹ́ kí òun lọ báyìí. So wọ́n ti wó ilé ìyá náà nì. Ìyá náà lẹ́rí tí wọ́n jókòó yìí. Ìyá náà lẹ́rí tí wọ́n jókòó yìí. So ẹ jẹ́ ká tún jọ tí ìyá yẹn ń béèrè tí ìyá ń sọ dédé yìí pé ìbò náà fẹ́ kó ń lọ. Wọ́n ti wọlé báyìí ìbò náà fẹ́ kó ń lọ. Òun náà ni ìyá yẹn ń sọ. Ara ilé tí wọ́n wó náà ni. Wọ́n ní lọ́jọ́ Wednesday ni wọ́n wá. Wọ́n sọ fáwọn ọ̀sán máa fi di àná ọjọ́ àbámẹ́ta Sátidé. Wọ́n ti wá wo gbogbo àwọn ilé náà kanlẹ̀. Ibi tí ẹ̀ ń wò yìí lára ibi táwọn èèyàn náà fọwọ́ kàn òun náà ni ibi tí ẹ̀ ń wò yìí. Àwọn arúgbó ìyá arúgbó bàbá arúgbó àwọn náà ni wọ́n ní ilé. Ẹ jẹ́ ká tún jọ wo àwọn ilé míì ká tún jọ wo bí wọ́n ṣe àwọn ohun tí wọ́n ń ṣe. So Alábí tí wọ́n wó náà ni. Alábí tí wọ́n tún wó náà ni. Alábí tí wọ́n wó náà ni. Wọ́n ní bàbá arúgbó lẹ́ni tó nílé ìrẹ́kà bo ní bàbá lọ. So àwọn ilé náà ni ẹ̀ ń wò yìí. So lára àwọn ilé tí wọ́n gẹ́gẹ́ bí ó ṣe wà ní àkọsílẹ̀ lórí ilé tí ẹ̀ ń wò yìí ọjọ́ 26 oṣù kẹta ọdún tá a wà ọjọ́ náà ni wọ́n wá tí wọ́n á máàkẹ́ àtúntò sì di àná ọjọ́ Saturday wọ́n wá láti wá wó àwọn ilé. So yẹ ká jọ rìn àjò díẹ̀ ká wo gbogbo nǹkan tí àwọn náà ṣe. Alábí tí wọ́n wó náà ni ẹ̀ ń wò yìí. Alábí tí wọ́n wó náà ni ẹ̀ ń wò yìí. Náà ni ẹ̀ ń wò yìí. Táwọn tó wá wò náà sọ pé láti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé yẹn Lagos State Building Control bẹ́ẹ̀ làwọn ti wá. So pẹ̀lú ẹrù ẹni tó nílé òun náà ni ẹ̀ ń wò yìí. Ilé inú yàrá ẹnìkan náà lẹ́wọ̀n ni wọ́n sọ di ògiri àlàpà yìí. So wọ́n tó yára ẹni pé ọjọ́ mẹ́ta péré náà fún wọn ní notice tó tó wà di pé wọ́n á wo gbogbo ilé tó wà ní àdúgbò kókà ní Ìfàkọ̀ gbogbo ilé tó wà ń bẹ̀ ni wọ́n wó wọ́n yẹ pé kò sí èyí tí ọ̀hún kan bẹ̀. Ẹ ká tún rìn àjò ká tún wo àwọn ilé míì tí wọ́n wó. Lára ilé tí wọ́n wó náà nù. Lára àwọn ilé tí wọ́n wó nù. Lára ilé tí wọ́n wó nù. Look at the pistol.
Just go to this place, to this school. Stop. For this gate, so I can go back.